ẹ má bínú mo fẹ́ kẹ́ bá mi fún ní bọ́ọ̀lù díẹ̀ kẹ́ bá gbóhùn sókè díẹ̀ ṣáà bá kéré rẹ̀ ní tèmi lè ṣáà mi ṣe pásítọ̀ mi ṣe olùṣọ́ àgbẹ̀tọ̀ tó oyè mi bẹ́ẹ̀. ẹ má gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àìsàn kéékèèké nínú àgọ́ ara gbogbo fòníkúfọ̀ láti dé kì í ṣe ètò ọlọ́run àwọn àlejò ibi ni ẹ wá sọ fún ọlọ́run àlàyé ó ṣeéṣe kó má jẹ́ inú ayé ẹ̀ ló wà kó jẹ́ inú ayé ọmọ rẹ wọ́n wá sọ fún ọlọ́run náà nígbà olúwa gbogbo àwọn àlejò tí ọ̀jẹ̀ kó yọ dúró sí mi lára gbogbo àwọn àlejò tí ọ̀jẹ̀ kì í ṣe rere gbogbo ẹ̀yìn àlejò tí tọ́lọ́wọ̀ ọ̀tá mọ́bí tí wọ́n apálá wọ̀ náà ayé mi ó ṣe àlórúkọ Jésù ẹ̀ máa gbin lára nù nítorí bíbélì wípé iná ṣáájú ògùn olúwa wọ́n yẹ kí àwọn ọ̀tá rẹ̀ mú nítorí wà gbogbo ẹ̀yìn àlejò tó ṣe lòdì sí ìgbà ayé mi ó yẹ ẹ̀ máa gbin lára nù ẹ̀ sọ́ ní àdúrà àmì ti wà ń bẹ ẹ jẹ́ sọ fún ọlọ́run àlàyé èèyàn mi báwo ló
òun ṣe òun padà ẹ̀ lọ́kọ̀ nínú òun ní kejì òun dẹ̀ fi gbogbo ayé òun tẹ́wọ́ lọ́rùn kó jẹ́ kàmí tí ò ṣe fojú rí tó bá jẹ́ pé tiẹ̀ ti dá rántí ọmọ rẹ̀ ẹ gbàdúrà lẹ́nu ẹ̀yà bíi àwọn ẹ̀yin bàbá wa ẹ gbàdúrà lẹ́nu ẹ̀yà bíi àwọn ìtì ẹ̀ lè rántí àpọ́nlé ibi táwọn tó sì bàbá àwọn sí àmì ní jẹ́ báyìí òun náà tó bá ṣe báyìí pàtí rẹ̀ ti máa rí lè ní kó ra rẹ̀ kó kọ́lé gidi ṣùgbọ́n pàtí àwọn ọ̀dà rẹ̀ rí bẹ̀ ṣe ni wọ́n wà débi jẹ́ ìyẹn náà tó àmì ní jẹ́ bẹ́ẹ̀ aṣọ fún ọlọ́run. Kẹta lélẹ̀ ìgbà fẹ́ lọ mọ́ kẹta ìlú nílẹ̀ ẹ má lọ tẹ̀lé o ẹ lọ tún ní ẹ padà sílé ibi tẹ́ ẹ ti wá ẹ flashback. Tó bá yẹ kó wọ́n ti ní mọ́tò tó dáa nílé ní fáìnà àgùdẹ wọ́n tọ́ka sẹ́ni tó dáa lọ plane tó burú tó bá lẹ́yìn náà ọ̀dà àdúrà òyìnbó kún alikẹ́kọ̀ọ́ má fi yẹn yá mi sí mọ́ ó tó gẹ́ ẹ wá sọ fún ọlọ́run àlàyé gbogbo àwọn àmì tí mo jogún bá nílẹ̀ yìí àmì tó sọṣẹ́ ìtàn ní ìdálẹ́dẹ̀ẹ́dẹ́ tó gbẹ̀gbẹ̀rún owó fún lédèédé ni ó dà ẹ wá sọ fún ọlọ́run àlàyé ìwọ́n fásitì ìfọ̀ ọ̀kọ́ làṣẹ yọrí o bẹ́ẹ̀ ọ̀dẹ́ gíráduwétì ọ̀kọ́ làṣẹ yọrí o ṣáàrí wọ́n tó bẹ́ẹ̀ mọ̀ mi náà fọwọ́ kan òun ló fi lọ fẹ́dà Nàìjíríà aṣáájú àtijọ́ Sunday máa gbà ìyá ló máa gbà nígbà bá tagere rẹ̀ ẹ lọ́gbọ̀n ọ̀run kọ̀dọ̀kọ̀ lẹ́tì ní Nàìjíríà nítorí náà ẹ gbàdúrà kò fẹ́ wọn kọ́ lábọ̀ ẹ̀wà ẹ gbàdúrà ilé gidi àtẹ̀bádé Nàìjíríà ẹ̀ mọ̀ pé ilé wo là ń gbé nílé gbèsè ẹ sọ fún ọlọ́run o ọlọ́run gbogbo àmì máa ṣàṣeyọrí gbogbo àwọn àmì kábíyà àmì ìfọ́mì àmì alápadà rí ẹ máa pè é gbọ́mọ ẹ sọ fún ọlọ́run olúwa pẹ̀lú lónìí èyí tó fi sínú ayé mi lójú oorun èyí tó fi sínú ayé mi lójú àlá èyí tó fi sínú ayé mi nípa fífún àwọn ènìyàn nìkan àwọn tó fi sínú ayé mi èmi tí tí orí náà ẹ̀ka fi sínú ayé mi ọ̀yẹ́ lọ́dọ̀ olóòwò ẹ̀ náà ọ̀yẹ́ jẹ́ gbàgbà. Ife gbogbo ẹni tó torí ògùn ayé ẹ tó gbógun tì ọ́ gbogbo ẹni tó ní ògùn ayé ọmọ rẹ lògùn ayé rẹ ọkọ rẹ lògùn ayé rẹ báwo bá àwọn améṣẹ́ ọwọ́ rẹ lògùn gbogbo ẹni tó ní ògùn ayé rẹ pátá tó gbógun tì ní lọ́dọ̀ ọmọ àtúfọ́jú lù lọ́dọ̀ omi ara ìdí ara rẹ iṣẹ́ ara rẹ wọ́n tó gbógun tì ó yẹ sọ́ọ̀bì àdúrà. ẹ̀rọ ọmọ aláàbò fún àwọn bàbá wa dúró bí aládùúrà ẹ̀rọ gbàdúrà ẹ wá sọ fún Ọlọ́run ó ní ìpínyàdé ẹfẹsẹfẹ ìbànújẹ́ ayé mi ò ẹ máa jáde lọ ìpínyàdé ẹfẹsẹfẹ ìbànújẹ́ ayé mi ò ẹ máa jáde lọ ìpínyàdé ẹfẹsẹfẹ ìbànújẹ́ ayé mi ò ẹ máa jáde lọ Ọlọ́run ló ní olúwa pè wá níyà ogun gbèsè ní tiẹ̀ ní o ogun àbíkú ní o ogun máa láàánú ní ogun máa lóore ní o ẹ máa sọ́dí àdúrà ẹ̀fẹ́ ní wípé mo péyà pẹ̀lú ẹ̀ lọ́nà yẹn sọ́dí àdúrà bàbá ní orúkọ Jésù. Lẹ́yìn àdúrà mo gbà o iná àlà o ọ̀dọ̀ mi kò lò wọ́n lẹ́ẹ̀ka ẹni bá tó kù dìde. Kò ṣàmì ńlá ó bá kò ṣàmì ńlá orúkọ Jésù orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti ọlọ́run ẹlẹ́dàá àti àṣẹlẹ̀ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ẹni ká wá àtìtì wá gbogbo tá a bèrè ní ìjọ òwòlí lórúkọ Jésù olùwàfàṣẹ dáhùn àṣẹ tàbí sọ pé kí ìmọ̀lẹ̀ tó wà kó wà lórúkọ Jésù Kristi àṣẹ bẹ́ẹ̀ olùwàfẹ́ dáhùn àdúrà wa. Jésù gẹ́gẹ́ bí o ti sọ ẹ̀dá kẹ́dá ní kẹ́ni èmèrè ní àjẹkẹ́ lálùkọ́ ní tó bá gbógun dé
Olúwa